Africa Content TV. We are so that we did not worry. They never think I can do it. Mela Toro Macron. We call it love, Mamma. What a good cousin. Yeah, why not? Mamma was it? Hello, Mammy Musaraba. I did not go. Mama sẹlẹ fún ibasi láàtú ìyá ìjọba òkọlẹ ńlá lórúkọ mọ mi Adékúnlé ibasi ìwọ náà wà dàgbà o wọn làwọn àtúbà wà fún sàràbà màmá wa tó bá yé lọ́jọ́ sí Ọ̀gánlá fún jìgbóríire. Oríire tó bá kọjú bọ́lá Pasuma bàbá wá sílá gbogbo onífújì ló máa kọ oríire tó bá kẹ̀mí Alao máa jí ìbá ṣẹ́gi gbogbo onífújì ló máa kọ. Ọmọ mi akúkú sọ pé màmá ti kú àbíkó ní bàbá ti kú kí lóun tún ṣe láìsí sílẹ̀ mọ́nà mi ṣùgbọ́n ìbá ṣáájú bọ́lá Pasuma kò ṣe bẹ́ẹ̀ yẹn o. Ọlọ́ sí ìmọ̀ mi o. Ọlọ́run bá mi mú sàárà bàbá àwọn tó kú.